wọ́n pe Toyib Mighty sí church láti wá kọrin. Òun sọ èdè tí ò gbọ́, òun sọ èdè tí ò mọ̀. Gbogbo nǹkan tó kọ yẹn ẹ gbé lọ síwájú àwọn aláàfáà tí wọ́n mọ inú kéwú, tí wọ́n mọ ẹ̀yìn ẹ̀, tó mọ̀ tó mọ ẹ̀, ẹni kí wọ́n máa sọ tó mọ ẹ̀. Ẹ rí i pé wọ́n á ní eléyìí ò ní túmọ̀ rádaràda nìkan tó ń sọ. Kí ló wá mú Toyib Mighty wá di oní nǹkan rádaràda bí irú eléyìí? Ó ti ń ṣe láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, ó ti ní máníjà, ó ti ń wẹ̀ pé tóun bá lọ sọ́wọ́ ibì kan ọ̀nà tóun gbà yẹn ó jáwọ́. Ṣé ọjọ́ orí ẹ̀ kọjá ẹni tó lè lọ kọ́ṣẹ́? Allahu 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 ya amani isa amani lahu fi dunya anaka sabatila no wuli silidama wa mi. Ṣé ẹ rí ọmọ Ṣéhù Alhaji tuntun yìí? Àwọn kìrìsìtẹ́nì kan wọ́n máa rí àáfàá yẹn bíi pé ṣé kìí ṣe pé wọ́n ń tako kìrìsìtẹ́nì, pàápàá àwọn Akérúbù Séráfù ìjọ aláṣọ funfun. Gbogbo nǹkan tó ń jẹ́ ìjọ aláṣọ funfun látòkèdè sálẹ̀, ó bá jẹ́ sẹ́lẹ̀, ó bá jẹ́ Church of the Lord, ó bá jẹ́ Kérúbù, ó bá jẹ́ àjà aláṣọ funfun. Ẹ̀rù ọ̀nà ọ̀rọ̀ fèrèbọ̀tà sọlọ́jọ́ sí nbola forí ẹ̀ wọnà torí mi tó ti bẹ́ yọ. Ẹni ọ̀dẹ́ ti jọ́sí rẹ̀ yìí lọ́dẹ yìí náà rẹ̀ kí la fẹ́ ṣe sí. Toyib Mighty àbí kí wọ́n pè ọ́ wá ní ẹ̀yìn rẹ̀ gbọ́n tó wí. Allahu Allahu yá lóní ìsà àmàlí náà. Fìdí ó ní àjọká sábàdìlà náà wúni sílẹ̀ dáhùn wá mí. Ẹ̀yin náà gbọ́ bá rí sádùúgbò àánú àbẹ́gbẹ́ kẹ́yàn máa gbé Allahu 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 ya amani sa amani lahu fi dunya anaka asaba ilana wuri sili dama wa firuni epe gbẹ̀gẹ̀rẹ̀ wọ́n sàn dá mẹ́wàá wọ́n sàn èwọlé gbé ojoojúmọ́. Àwọn alàgbà wa wọ́n máa rò wípé àáfàá ọmọ Ṣéhù ó ń takò wá. Rárá o, Ọlọ́run rán ọmọ Ṣéhù sí wa ni. Ẹ má ṣì mí gbọ́, nítorí pé tí irú kíní yóò bá ṣẹlẹ̀, a ní máa ro àròjinlẹ̀ káàrò kọlẹ̀ dáadáa. Ẹ jẹ́ ká kọ́kọ́ bi ara wa léèrè, ṣé kéwú ni Jésù Kristi gbọ́ ni? Ṣé èdè kéwú yẹn ni Ọlọ́run gbọ́? Gbogbo èdè tí Toyib Mighty tó ń sọ yìí, ìjẹ́sọ́ lè sọ túmọ̀ ẹ̀. Ṣé irú àwọn kẹ́sìkì tí wọ́n kọrin yẹn tí wọ́n kì í ṣèdè, ṣé wọ́n lálùyọ nídìí orin kíkọ? Irú àwọn bàbá wa ẹ̀gbọ́n wa Aláyọ̀ melody singer tí wọ́n kọrin yẹn tí wọ́n sọ èdèkedè nínú orin, ṣé wọ́n lálùyọ? Wonderful Luli tí ó ń kọrin tí kò ṣèdèkedè, ṣé wọ́n lálùyọ? Evangelist Atóríṣe tí wọ́n kọrin tí wọ́n ṣèdèkedè, ṣé wọ́n lálùyọ? Dr. Dare Melody tí wọ́n kọrin tí wọ́n ṣèdèkedè, ṣé wọ́n lálùyọ? Àti bẹ́ẹ̀ 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 lọ. Nígbà ayé bàbá mi téèyàn bá wá láti ta, ó fẹ́ wá kọrin, tó bá ti di pé o ti ń ṣèdè, dáàdì mi á ní ẹ lọ gba máìkì lọ́wọ́ ẹ̀. Gbogbo èdè tó bá máa sọ kó máa sọ túmọ̀ ẹ̀. Ẹni sọ wípé gbogbo èdè téèyàn fẹ́ máa sọ kéèyàn máa sọ túmọ̀ ẹ̀. Ẹbí mi lè rè pé ṣẹ́niyàn gbọ́ èdè tí wọ́n sọ tí wọ́n fi máa mọ̀ túmọ̀ ẹ̀. Ṣùgbọ́n kíní kan ni, ìwọ tí ò sọ èdè tí ò mọ̀ túmọ̀ ẹ̀, tó wá rẹ́nìkan tó wá sọ pé gbogbo èdè tó fẹ́ sọ kó o máa sọ túmọ̀ ẹ̀. Tó bá máa tó bí ọdún bíi mélòó kan, ẹ gbọ́ wípé ó ti lọ ra lẹ́jọ́, ó lọ kórí òkè, ó kọ́ church, wọ́n á wá lọ bá a ṣe àrìmọ́lẹ̀ síbẹ̀, wọ́n á lọ bá a ṣe ògùn síbẹ̀, wọ́n á bá a ṣe àfọ̀ṣẹ síbẹ̀, wọ́n á bá a ṣe olúgbòhùn síbẹ̀. Nígbà tí ò níṣẹ́ lọ́wọ́, àìníṣẹ́ lọ́wọ́ ẹ̀ náà ló gbé débi kó máa sọ èdèkedè nínú orin. Gbogbo èyí tẹ́ ń sọ èdè yìí, ọmọ kan wà níjọsẹ̀lẹ̀, ọmọbìnrin báyìí ó pupa báyìí, ọmọ kékeré ni, tóun náà bá kọrin a máa ṣojú lẹ́gbẹ́lẹ́gbẹ́ báyìí,
a máa sọ èdè yẹn ẹbí lèrè yìí pé àwọn èdè tó ń sọ yẹn tó gbọ́ ṣebí lárúbáwá ni. àwọn èdèkéde tí wọ́n ń sọ yìí kódà o àbùkù ni kò tẹ̀sí nǹkan tó jẹ́ kó gbilẹ̀ ní wípé àwọn bàbá wa àwọn aṣíwájú wa wọ́n ti jẹ́ dòdò wọn ò lè sọ dòdò mọ́ sọ́wọ́ tí wọ́n ń fún yín ló jẹ́ ká ilé sòtítọ́ ọ̀rọ̀ ni ṣé èdè yìí ni Jésù gbọ́ ni ṣé èdè yìí lọ́wọ́ ní ká máa sọ ni ṣáwa kìrìsìtẹ́nì lédè tiwa ni. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá ìkànnì Òkodoro Ọ̀rọ̀ ní mídíà ibẹ̀ gọ́gọ́ náà ni ẹ já sí abẹ́yìn arọ̀yìn pé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán wa yìí ẹ máa tẹ̀lé wa lórí àwọn ìkànnì ayélujára wa lórí Facebook wa wà ní Cubase Master bracket Òkodoro Ọ̀rọ̀ ní mídíà lórí TikTok Òkodoro Ọ̀rọ̀ ní mídíà lórí Instagram Òkodoro Ọ̀rọ̀ ní mídíà lórí YouTube wa Òkodoro Ọ̀rọ̀ ní mídíà ẹ sì má gbàgbé láti máa tẹ̀lé wa kẹ́sì tán notification button ní sílẹ̀ ẹ bá comment ẹ bá wa like kẹ́sì bá wa share fọ́nrán wa yìí ojú tẹ́ fún wò wá kò ní fọ́ o etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa ẹ̀yin èèyàn wa pàápàá jùlọ àwa kìrìsìtẹ́nì ọmọ lẹ́yìn Jésù Kristi Olúwa wa àwọn àgbàlagbà ní bí a bá rí òótọ́ ọ̀rọ̀ ńlẹ̀ tí a ò bá lè sọ ọ̀tá Ọlọ́run ni wá o ẹ jẹ́ ká máa sọ máa wò ó pé bóyá èèyàn kan ò fẹ́ràn ẹ tàbí àwọn kan ló fẹ́ràn ẹ kì í ṣe dandan kí gbogbo ènìyàn kó fẹ́ràn yan ìwọ ṣáà wà nídìí òótọ́ torí òtítọ́ a máa gbéni lékè kí ló jẹ́ kí n sọ̀rọ̀ yẹn ni pé mo rí fọ́nrán Toyib Mighty níbi tí ó ti ń kọrin tó wá ń sọ àwọn èdè kan Allahu Allahu. Allahu 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 ya mani zamani lahu fi dunya naka sabati la no wuli silidama wa mi sali la wa ma no bi dunya wa ni buli no tayani sini buli wa ya do wa sidiani aya mani kababi bolo le de la wa ti tumo Allahu kan ṣo yẹn nìkan la gbọ́ ń bẹ̀ gbogbo nǹkan tó sọ lẹ́yìn ẹ̀ ó jẹ́ ẹ̀rọ ṣùgbọ́n kí n tó sọ nǹkan kan lé orí ọ̀rọ̀ yẹn ẹ jẹ́ ká kọ́ wo fọ́nrán yẹn díẹ̀ náà ká wá sọ̀rọ̀ nípa ẹ kú kalẹ̀. Allahu 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 ya mani zamani lahu fi dunya naka sabati la no wuli silidama wa mi sali la wa ma no bi dunya wa ni buli no tayani sini buli wa ya do wa sidiani aya mani kababi bolo le de la wa ti tumo ìwọ tó ń gbénu afẹ́fẹ́ tó ń sọ̀rọ̀ wọ́n ní ìwọ tó ń gbénu kí tó ń bá kí sọ̀rọ̀ àyà máa ní kàbá ní wùlẹ̀ yá fi dáadé sẹ̀lẹ̀ aláwọ̀ yá máa ní làwọn àdá ní kàwé yá dá sí. ibi téèyàn ò sí Ọlọ́run wà tí a rí ọmọ Ṣéhù Alhaji tuntun yìí àwọn kìrìsìtẹ́nì kan wọ́n máa rí àáfàá yẹn bíi pé ṣé kìí ṣe pé wọ́n ń tako kìrìsìtẹ́nì pàápàá àwa Kérúbù Séráfù ìjọ aláṣọ funfun gbogbo nǹkan tó ń jẹ́ ìjọ aláṣọ funfun látọ̀kẹ̀dẹ̀ sálẹ̀ ó bá jẹ́ sẹ́lẹ̀ ó bá jẹ́ Church of the Lord ó bá jẹ́ Kérúbù ó bá jẹ́ àjà aláṣọ funfun ìjọ ẹ̀mí àwọn alàgbà wa àwọn ẹlòmíì wọ́n máa rò wípé àáfàá ọmọ Ṣéhù ó ń takò wá rárá o Ọlọ́run rán ọmọ Ṣéhù sí wa ni ẹ má ṣe mí gbọ́ nítorí pé tí irú kíní yóò bá ṣẹlẹ̀ a ní máa ro àròjinlẹ̀ káàrò kọlẹ̀ dáadáa ṣé kéwú ni Jésù Kristi gbọ́ ni ṣé èdè kéwú yẹn ni Ọlọ́run gbọ́ gbogbo èdè tí Toyib Mighty tó ń sọ yìí ìjẹ́sọ́ lè sọ̀túnmọ̀ ẹ̀ ibo ló ti ké ibo ló ti kẹ́kọ̀ọ́ ẹ̀ ibo ló ti sọ̀túnmọ̀ ẹ̀ fún tó fi ń kà á tó fi ń sọ jáde lẹ́nu àbí ohun papọ̀ ni kọ́lọ́run fọ̀run kẹ́ bàbá tó bí mi ọmọ nígbà yẹ bàbá mi tẹ́yìn bá wá láti ta
ó fẹ́ wá kọrin tó bá ti di pé o ti ń ṣèdè dáàdì mi á ní ẹ lọ gba máìkì lọ́wọ́ ẹ̀ gbogbo èdè tó bá máa sọ kó máa sọ túmọ̀ ẹ̀ ẹni sọ wípé gbogbo èdè téèyàn fẹ́ máa sọ kéèyàn máa sọ túmọ̀ ẹ̀ ẹbí mi lè rè pé ṣẹ́niyẹn gbọ́ èdè tí wọ́n sọ tí wọ́n fi máa mọ̀ túmọ̀ ẹ̀ ṣùgbọ́n kíní kan ni ìwọ tí ò ń sọ èdè tí ò mọ̀ túmọ̀ ẹ̀ tó wá rẹ́nìkan tó wá sọ pé gbogbo èdè tó fẹ́ sọ kó o máa sọ túmọ̀ ẹ̀ ó ti kọ́kọ́ pe ìjayà sínú ayé ẹ̀ náà ẹni yẹn máa gbé máìkì lẹ̀ kí ló jẹ́ kó gbé máìkì lẹ̀ ó ń ròyìn pé bàbá tó ní kó wá gba máìkì lọ́wọ́ òun yìí pé gbogbo èdè tóun fẹ́ máa sọ kóun máa sọ túmọ̀ ẹ̀ bàbá yìí gbọ́ nǹkan tó ń sọ nìyẹn ó mọ̀ túmọ̀ ẹ̀ tóun bá sọ̀sọ̀kúsọ bàbá yìí máa embarrass òun whereas bàbá yìí ò gbọ́ nǹkan kan ṣùgbọ́n bàbá yìí máa wí pé gbogbo nǹkan tí wọ́n ń sọ yìí jágajàga rédèrèdè ni wọ́n sọ ohun tí wọ́n mọ̀ wọ́n ń mú papọ̀ wọ́n ń mú èdè yẹn bí ebi pé àwọn apẹ̀rẹ̀ ni ohun tí wọ́n ń ṣe yìí ó jẹ́ nǹkan tó burú jáì wọ́n pe Toyib Mighty sí church láti wá kọrin òun sọ èdè tí ò gbọ́ òun sọ èdè tí ò mọ̀ gbogbo nǹkan tó kọ yẹn ẹgbẹ́ lọ síwájú àwọn aláàfáà tí wọ́n mọ inú kéwú tí wọ́n mọ ẹ̀yìn ẹ̀ tó mọ̀ túmọ̀ ẹ̀ ẹni kí wọ́n máa sọ túmọ̀ ẹ̀ ẹ rí i pé wọ́n á ní eléyìí ò ní túmọ̀ rádaràda nìkan tó ń sọ kí ló wá mú Toyib Mighty wá di oní nǹkan rádaràda bí irú eléyìí ó ti ń ṣe láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ó ti ní máníjà ó ti ń wẹ̀kú tóun bá lọ sọ́wọ́ ibì kan ọ̀nà tóun gbà yẹn ó jáwọ́ ṣé ọjọ́ orí ẹ̀ kọjá ẹni tó lè lọ kọ́ṣẹ́ láti ní sí ọwọ́ lọ́wọ́ kóun lè máa rí jẹ lè máa rí mu ṣé nǹkan tó ń ṣe yìí sóun náà ló máa fi fẹ́ yàwó òun ló máa fi bímọ òun ló máa fi kọ́mọ lẹ́kọ̀ọ́ òun ló máa fi kọ́lé òun ló máa fi ṣoríire. wọ́n máa tó bí ọdún bíi mélòó kan ẹ gbọ́ wípé ó ti lọ ra lẹ́jọ́ ó lọ kórí òkè ó kọ́ ṣọ́ọ̀ṣì wọ́n á wá lọ bá a ṣe àrìmọ́lẹ̀ síbẹ̀ wọ́n á lọ bá a ṣe ògùn síbẹ̀ wọ́n á bá a ṣe àfọ̀ṣẹ síbẹ̀ wọ́n á bá a ṣe olúgbòhùn síbẹ̀ nígbà tí ò níṣẹ́ lọ́wọ́ àìníṣẹ́ lọ́wọ́ ẹ̀ náà ló gbé débi kó máa sọ èdèkedè nínú orin gbogbo èyí tẹ́ ń sọ́dẹ̀ yìí ọmọ kan wà níjọsẹ̀lẹ̀ ọmọbìnrin báyìí ó pupa báyìí ọmọ kékeré ni tóun náà bá kọrin a máa ṣojú lẹ́gbẹ́lẹ́gbẹ́ báyìí a máa sọ èdè yẹn ẹbí lè rè yí pé àwọn èdè tó ń sọ yẹn tó gbọ́ ṣèbí lárúbáwá ni ṣèbí lárúbáwá ni ṣé èdè yẹn ó gbọ́ èdè yẹn ó mọ̀ kí ni ìsọkúsọ láti máa sọ ṣé irú àwọn kẹ́sìkì tí wọ́n kọrin yẹn tí wọ́n kì í ṣèdè ṣé wọ́n lálùyọ nídìí orin kíkọ irú àwọn bàbá wa ẹ̀gbọ́n wa aláyọ̀ melody singer tí wọ́n kọrin yẹn tí wọ́n sọ èdèkedè nínú orin ṣé wọ́n lálùyọ wonderful luli tí ó ń kọrin tí kò ṣèdèkedè ṣé wọ́n lálùyọ evangelist Atóríṣe tí wọ́n kọrin tí wọ́n ṣèdèkedè ṣé wọ́n lálùyọ Dr. Dare Melody tí wọ́n kọrin tí wọ́n ṣèdèkedè ṣé wọ́n lálùyọ àti bẹ́ẹ̀ 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 lọ. ọmọ yẹn ọmọ obìnrin tó tún kàṣà yẹn ìjọsẹ̀lẹ̀ ló lọ dẹ́ẹ̀kínní kan ní mi fẹ́ sọ dẹ́ẹ̀kínní kan òun ni mi ìdẹ̀ ní gbé fọ́tò ẹ̀ jáde. ẹ sọ fún àwọn èdèkedè tí wọ́n ń sọ yìí kódà o àbùkù ní kò tẹ̀sí nǹkan tó jẹ́ kó gbilẹ̀ ní wípé àwọn bàbá wa àwọn aṣíwájú wa wọ́n ti jẹ́ dòdò wọn ò lè sọ dòdò mọ́ sọ́wọ́ tí wọ́n ń fún yín ló jẹ́ ká ẹ lè sòtítọ́ ọ̀rọ̀ ni ṣé èdè yìí ni Jésù gbọ́ ni ṣé èdè yìí lọ́wọ́ ní ká máa sọ ni ṣáwa kìrìsìtẹ́nì lédè tiwa ni ọmọlẹ́yìn Jésù ni wá ibo lẹ́tí wá rí ìkànnú Bíbélì pé
ẹni tá à ń tẹ̀lé tá à ń pè ní aṣíwájú wa nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì yẹn ó sọ orú àwọn èdè tẹ́ ń sọ yìí. àbí tẹ́ ẹ̀ bá tẹ̀ fẹ́ ṣe nǹkan kan èyí ò gbọ́dọ̀ máa rò yí pé nǹkan tí mo fẹ́ ṣe yìí ṣó dáa àbí kò dáa. ẹ jẹ́ ká sọ fún àwọn ọmọ yìí àwọn nǹkan tó ń ṣe yìí ò dáa, ó ń ba ìjọ wa jẹ́, ó ń tẹ̀lé repetition ìjọ aláṣọ funfun kákàkiri. kò ní bàjẹ́ fún yín, kò ní bàjẹ́ fún wa. ẹ bá pín fọ́rọ̀ yìí, ẹ jẹ́ kó délé kódóko. ìkànnì Òkodoro Ọ̀rọ̀ ní Mídíà. ire o.